adìẹ kì í kú kí ló wí. gẹ́gẹ́ kí ni alábòsí ni ọ́ ó ṣe ọ̀gidi adìẹ ò ní kú káde ẹyin ẹnu. àwọn fẹ́ kí màá tàn wọ́n jọ máa ṣe wọlé wọ̀de. ní sùúrù kẹjọ máa fẹ́ kí ni. àjọ máa ṣe yùnkẹ́yùnkẹ́. ẹ yí padà ẹ hùwà tó mọ́ síra yín àtọkọ àtìyàwó ẹ ṣe dáadáa láàrin mọ̀lẹ́bí ẹ yí padà. olè ẹ yí padà gbogbo mọ̀lẹ́bí. ẹ má jọ lọ. olè lóbi ọkọ. ẹ má jọ lọ. ẹ má jọ lọ. lóko mi tó yìí. ẹ má jọ lọ. ọ̀ lọ́dọ̀ ilé ni. ṣàánú mi bàbá. èwo ni. ẹ ṣàánú mi. arábìnrin ló báyìí. arákùnrin yìí arákùnrin ṣàánú. èyí ti rí èdè sí ejúgbà oyin sáré báyìí ọkọọrọ ẹni arábìnrin kí ló dé. ẹ ṣé o bàbá mi. arákùnrin yìí ọmọ àti ọkọ mi ọjọ́ ń ṣe wọléwọ̀de lóòótọ́ ni. ọ̀rẹ́ ọkọ ẹni bẹ́ẹ̀ni. tí ó máa ń dátì ni wọ́n. bẹ́ẹ̀ni. àbí. bẹ́ẹ̀ni sà. mò ń bọ̀ láti iléèwé àwọn ọmọ mi. mo bá rí wọn bàbá ní ìyá títí báwo ni ṣàlàfíà ìnáwó ọmọ mi ń kọ́ àbádà kí n gbà sí ibì kan ká jọ sọ̀rọ̀. ok. àwọn fẹ́ kí màá tàn wọ́n jọ máa ṣe wọlé wọ̀de. nísòro kẹjọ máa fẹ́ kí ni. kájọ máa ṣe yùnkẹ́yùnkẹ́. ọjọ́ ọkọ ẹ. bẹ́ẹ̀ni sà. kẹjọ máa ṣe yùnkẹ́yùnkẹ́. bẹ́ẹ̀ni sà. arákùnrin. kódà wọn ní ká lọ sí òtẹ́ gan ni mo Ó ń ti sọ o. fẹ́ kẹ̀. ilé ni ilé yín ẹ máa bọ̀ kí lẹ́yìn ṣe tẹ́lẹ̀ wá sílé You yín. are- ilé ọkọ yín àbí ilé ọkọ mi ilé yín náà ni. ẹ máa bọ̀ nílé ayé gbáyìn torí pé mo fẹ́ kí ojú rí wọn. kójú rí wọn. bẹ́ẹ̀ni sà. arákùnrin. ọ̀rọ̀ tó sọ yìí wọ́n parọ́ ní àbọ̀ sòdodo. ẹ bá mi bẹ̀ ẹ́. irú eégún wo ni ń lọ. ẹ bá mi bẹ̀ ẹ́ bàbá. kí ni ká bọ̀ bẹ̀. ẹ ṣá bá mi bẹ̀ ẹ́. ohun ẹ̀hún tá a bẹ̀bẹ̀ lé lórí ó sábẹ̀ ní ẹ̀sọ́ gbà wọ́n ṣe ń bá yí o kí ló ṣẹlẹ̀. Bàbá ohun tí mo rò ni pé àtòwọn àtàwọn ọmọ ajé ìsìnkú kàdéyìn ẹnu kí n máa tọ́jú wọn ni. kí ló wí. Bàbá kí n máa tọ́jú wọn ni. sọ́ọ̀sì pọ̀ rẹ́rẹ́ ní. Bàbá wọ́n ní kẹ́ ẹ sọ̀rọ̀ arákùnrin ó ní máa tọ́jú ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ tó kú tó ó sùpọ̀ rẹ̀ kí n máa tọ́jú wọn ni bàbá. kọ́kọ́ rẹ̀ ó tó kú ojú ẹ̀ ti wà mẹ́ ojú ẹ̀ ti máa wà síbẹ̀ Kò sí wá rí ìwọ bẹ́ẹ̀. lọ pọ́kọ́ ẹ̀ ìwọ lọ pa ọkọ ẹ̀ tó o bá pa ọkọ ẹ̀ ní o ò ní máa pé kádé òkú kádé ní ẹnu. Ẹ kò sí akáde ẹ̀kọ́ káde ẹ̀yìn ni bàbá. Ẹ bá mi bẹ̀ ẹ́. níbẹ̀ bẹ́ẹ̀. Ẹ bá mi bẹ̀ ẹ́ bàbá. lókè yẹ ká yóò rójú ẹ Ẹ bá mi bẹ̀ ẹ́ bàbá. kọ́ bẹ bẹ́ẹ̀ Mo ní kí n máa tọ́jú wọn. kọ́ máa tọ́jú kí ni kọ́ máa pàṣẹ yùkáyùkẹ́. tó lè rẹ kú tó máa ta tí wọ́n pè yín. òun rẹ o ẹ̀yin èèyàn adìẹ kì í kú kí ló wí. gẹ́gẹ́ kí ni alábòsí ni ọ́ ó ṣe ọ̀gidi adìẹ ò ní kú káde ẹyin ẹnu. ẹ̀yin èèyàn ohun tó ṣẹlẹ̀ yìí sí arábìnrin yìí ọkọ ẹ̀ kú ọ̀rẹ́ ọkọ ẹ̀ tímọ́tímọ́ rẹ̀ o adìẹ kì í kú káde ẹyin ẹnu. àdìtòrí tó ẹ pọn ọjà tó adìẹ ẹ̀yin èèyàn wa ǹjẹ́ ìwà tí arákùnrin yìí hù ǹjẹ́ ìwà tó dáa ni ṣé ìwà tí ìyàwó ọ̀rẹ́ rẹ̀ náà sì wù sí yìí ṣé ìwà tó dáa ni adìẹ kì í káde ẹyin ẹnu under comment section ẹ jẹ́ ká mọ èròǹgbà yìí ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ o ẹ jẹ́ àjọ dá sí ẹ lọ sí under comment section ẹ gbọ́ ohun tí ọ̀rẹ́ ọkọ sọ ó láti òní kú káṣe kí ni Bàbá káde ẹ̀yìn ẹnu. káṣe kí ni ọbọ under comment section ẹ jẹ́ àjọ dá sí ìwò náà tó bá jẹ́ pé ìwọ lọ bá rẹ nínú pòsíṣàn yìí kí ló ṣe under comment section ẹ jẹ́ ká mọ èròǹgbà yìí ẹ ṣeun adìẹ kì í kú ká dẹ̀yìn ẹnu.